oríṣiríṣi ojú ni àwọn èèyàn fi ń wo ìpàdé àlàáfíà náà tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Abíọ́dún Alámùtù tó ṣe láàrin àwọn Fúlàní àti àwọn Yorùbá lágbègbè Yewa ìyẹn ní ìpínlẹ̀ Ògùn nínú ọ̀sẹ̀ tí a wà yìí. Ẹ ó rántí wípé bí wọ́n bá ń sọ àwọn agbègbè tí àwọn Fúlàní darandaran ti ń ṣọṣẹ́ tí wọ́n ń fi nǹkan oko àwọn àgbẹ̀ ṣòfò kódà tó ń fẹ̀mí àwọn àgbẹ̀ ṣòfò tó ń jí wọn gbé ní ìpínlẹ̀ Ògùn òkè téńté ní àwọn agbègbè Yewa North àti Ìmẹ̀kọ Àfọ̀n yóò máa wà tó sì jẹ́ wípé ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n ti fẹ́ sá kúrò ní Ìmẹ̀kọ Àfọ̀n tán nítorí táwọn Fúlàní darandaran tán fojú wọn rí. Ṣá o, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Abíọ́dún Alámùtù ó ti gbé ìgbésẹ̀ àlàáfíà níṣẹ́ ló mà kí gbogbo àwọn Yorùbá ìyẹn àwọn àgbààgbà Yorùbá àtàwọn àgbààgbà Fúlàní sí ìpàdé àlàáfíà pípẹ́ wò ó gbogbo nǹkan náà kọ́ ni wọ́n ń fìbọn àti agídí ṣe o. Ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ nítùbí ìnàbí bí ọmọ ìyá ọmọ bàbá kan náà ká sì wá ìyànjú sí ọ̀rọ̀ ara wa ká má para wa mọ́ ká sì máa gbé ní àlàáfíà. Inú ọgbà iléèwé kan tí wọ́n ń pè ní Comprehensive High School tó wà ní Ayétòrò ní ìjọba ìbílẹ̀ Yewa North ìní ìpàdé àlàáfíà máa ti wáyé. Bẹ́ẹ̀ ni àwọn gbajúmọ̀ ọmọ onílùú gbogbo wọn wà náà péjú pésẹ̀ àwọn Fúlàní náà ò gbẹ̀yìn àwọn náà péjú pésẹ̀ tí kọmíṣánná ọlọ́pàá Abíọ́dún Alámùtù tó sì gba ó wàásù àtúndè sọ pé ó ṣe wáàsí fún tọ̀túntòsí wọn ìpè kí wọ́n jọ máa gbé lálàáfíà ẹnikẹ́ni ò gbọ́dọ̀ bára wọn jà ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ para wọn. Lára àwọn ọmọ Yorùbá tó wà nínú ìpàdé náà ìní ọ̀nàrẹ́bù tó ń ṣojú àwọn agbègbè tí wọ́n ti ń fi ẹ̀mí ṣòfò náà nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn ọ̀nàrẹ́bù Jẹ̀míl Akíngbadé ni ó wà ń bẹ̀. Kábíyèsí onímẹ̀kọ ti ìlú Mẹ̀kọ ọba Benjamin Ebenezer òun náà ó wà nínú ìpàdé àlàáfíà yìí. Ọba aládé ìlú Àfọ̀n kábíyèsí ọba Rasheed Babádé àwọn náà wà nínú ìpàdé yìí. Bẹ́ẹ̀ ni Sẹ́ríkì ìyún ọba àwọn Fúlàní ìlú Ayétòrò ó máa ran aṣojú ìyún ẹni tí wọ́n pè ní Malam Kabiru lọ sínú ìpàdé náà. Lẹ́yìn ìpàdé náà tó lọ sórí ẹ̀rọ ayélujára níṣẹ́ làwọn èèyàn máa ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ẹ̀. Báwọn kan ṣe ń sọ pé ìgbésẹ̀ tó dáa ẹni kọmíṣánná ọlọ́pàá gbé, bẹ́ẹ̀ làwọn kan sọ pé ìgbésẹ̀ náà ò lè so èso rere nítorí pé àwọn Fúlàní tó ń ṣiṣẹ́ bí wọn ò ní jáwọ́ nínú iṣẹ́ bí wọn á ti tó hùwà burúkú láìpẹ́ yìí tí wọ́n sì ń sọ pé ọ̀rọ̀ pàdé àlàáfíà kọ́ ló kàn báyìí o bí kò ṣe pé kó ń kálukú jọ dáná yàrá wọn bàbá gbé ọwọ́ líle wá káwọn Yorùbá náà káwọn náà dá a padà. Ṣá o, àwọn màálù Yewa àwọn màálù Ayétòrò Ìmẹ̀kọ Àfọ̀n ní gbogbo ibi tí wàhálà náà ti ń ṣẹlẹ̀ iná ti ń dúpẹ́ lọ́wọ́ Abíọ́dún Alámùtù ìyẹn kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọn ní bàbá dáadáa ni tó sì yẹ kí aṣíwájú rere ó ṣe nìyẹn. Abíọ́dún Alámùtù náà dákẹ́ òun náà kan sára sí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn lórí bó ṣe ń ṣàtìlẹ́yìn fún wọn láti jẹ́ kí ètò ààbò ìpínlẹ̀ Ògùn kó dára pàápàá àwọn mọ́tò ètò ààbò tí ó ló rà fún àwọn láìpẹ́ yìí tó sì ṣèlérí pé lábẹ́ ìṣàkóso òun ìyẹn àwọn ọlọ́pàá ìṣàkóso òun ní ìpínlẹ̀ Ògùn òun kò ní jẹ́ kí wàhálà àti jàgídíjàgan pẹ̀lú rògbòdìyàn kó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn fáabàdà ní